béèyàn bá dára ẹ jẹ́ á wí àní béèyàn bá dáa sí ni ẹ jẹ́ á sọ. Kazeem Saula oníwà rere adúrótini lọ́jọ́ ìṣòro onínúure afẹ́nifẹ́re àti Basirat Adénìkẹ́ aya rere lọ́dẹ̀dẹ̀ rẹ̀. Ilé yín tó ti wá tó wà ní dàrú, ilé yín tó ti lóyin ládùn ò wá ní korò láéláé láṣẹ Ìdùmarè. Ilé bẹ́ẹ̀ ni ẹ bá ń kọ́ nínú rẹ̀ o Kazeem adúrótini lọ́jọ́ gbogbo onínúure oníwàre afẹ́nifẹ́re ọkọ Bàsírà o ìlébé ní ẹsẹ̀ mo dúpẹ́ ó ní ẹsẹ̀ mo dúpẹ́ kúgbà gbogbo mi dáadáa. Happy birthday to you o CEO Tukas Motors kórìjẹ́ o pẹ́ láyé kórìjẹ́ o sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ ò wá ní sèétì ẹ ò ní sèétẹ́ ẹni ẹlẹ́ni ò ní gbà sí ẹ̀yìn ṣe láṣẹ Elédùmarè ọba ẹ ti rówó náà o ẹ ti rí jẹ ẹ ti rí mu ẹ ò wá nírelẹ̀ sí màgà Kazeem o ilé ọmọ òrìṣà gámù ẹwà ọmọ dòdò ẹbọra ọmọ irúmọlẹ̀ tí ń fẹ́ lè jà ọmọ sáwọn ní póríkì ẹsẹ̀ ọmọ ìṣàgá olómù o ìṣàgá olómù sáníṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ àdúrú máde nìyẹn mo pẹ́ wọ́n lọ́mọ àdúrú mo sùn pẹ̀dí ẹ̀jẹ̀ bó bá ń jẹ bó àwọn ẹni rẹ̀ níwìn o bó bá ń jẹ bó àwọn ẹni rẹ̀ níwìn ó jàre bó bá tún wà ń jẹ bó a tún fẹ́ ní ẹ tó kù sọdún Àgẹ̀mọ ìwọ lọmọ mo rẹ́yẹ mọ̀mọ́ roko ìgbà mo roko tó ẹ̀ ti fò lọ ẹ̀yẹ́ ti fò lọ mọ̀ ń ṣe ní ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ mọ́yọ̀ mọ́ ohun tí ń ṣe ni ò lè pani nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ìwọ lọmọ mo nísùn lé mi ò lọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ nílé ọbẹ̀ tí ń bẹ nílé ọbẹ̀ tí ń bẹ nílé òmọlé àwọn bàbá rẹ̀ ọmọ dúdú lé ọmọ bẹ́ẹ̀ ṣe èyí pupa tó mọ bẹ́ẹ̀ ṣe ò sí nílé Kazeem o yíyẹ níyẹyẹ lé rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn ó jàre káyé kó yẹ kalẹ̀ kígbà rọ̀ lọ́rùn sówó sọmọ àtà ètètè kú ti ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ó wà nírògùn ẹgbà mi ó nírògùn káwọ́ lérí ìfẹsẹ̀ jọlẹ̀.